mo kì í káàbọ̀ sí àjà balẹ̀ ìròyìn mẹ́wàá látòrí ayélujára. ṣògo rẹni kejì Àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá. di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì kí ìlú mọ̀ọ́ká àgbà òṣèré ni Ìdòwú Phillips tí gbogbo ènìyàn mọ̀ sí Mama Rainbow kú àṣeyọrí ayẹyẹ ọjọ́ ìbí wọn èyí tí wọ́n ṣe ní àìpẹ́ yìí níbi tí ọjọ́ ọ̀hún ti kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ èyí tí wọ́n péjú pésẹ̀ láti wá kí Mama Rainbow kú ayẹyẹ ọjọ́ ìbí 80 ọdún tí ó bá ìyá ọ̀gún lókè èèpẹ̀. Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ pẹ̀lú wà níbi ayẹyẹ náà. ẹ jẹ́ ká wo díẹ̀ bó ti ṣẹlẹ̀. ìyá Rainbow bí mo ṣe jẹ́ àbúrò sí wọn ọ̀rẹ́ mi dáadáa ni 5 and 6 ni wá o a dẹ̀ ti wà tipẹ́ as far back as 1974 láti wà pẹ̀lú ọkọ ẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwa náà ń ṣeré báyìí àti bàbá mi láti jíjọ wà. ìgbà tí mo fi máa mọ̀ Rabiatu ni mo mọ̀ sí gbà yẹn play kan wà tá à ń pè ní Rabiatu tí wọ́n ṣe ìgbà yẹn ni mo fi mọ̀ sí. ṣùgbọ́n a dúpẹ́ pé láti ìgbà náà a mọ̀ra dáadáa ó sì ń ṣòótọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe pé màmá báwo ni á jẹ́ yín. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án lóòótọ́ ààyè ọpẹ́ yọ ó ní tọmọdé tàgbà ń sọ lórí ìtàkùn ayélujára bí gbajúgbajà Yínká Aláṣeyọrí tí ó jẹ́ akọrin ẹ̀mí ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ nílọ́lọ́ yìí láti kí ara rẹ̀ kú oríire ti ọmọ tuntun eléyìí tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi ta ìdílé rẹ̀ lọ́rẹ. ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin àwọn adẹ́rìn-pòṣónú tó ń ti àwọn amúlùdùn gbogbo ni wọ́n kí arábìnrin náà wípé ó kú ọwọ́ lómi Ọlọ́run ó wu ọmọ náà yóò sì dá a sí. Bàbá ẹni tó dé adé ògo. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà adẹ́rìn-pòṣónú Láìsí Ẹlẹ́nu ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ohun tí ojú rẹ̀ rí nínú ìrìn àjò ìbímọ aya rẹ̀ láti ibi èsì àyẹ̀wò oyún eléyìí tí ìyàwó rẹ̀ ṣe tóun ti ìrìn àjò rẹ̀ sí òkè òkun títí tí Olódùmarè fi sọ ọ́ láyọ̀ àti àlàáfíà. èyí lè ìlú mọ̀ọ́ká ògún lò láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ohun tí Ọlọ́run Olódùmarè ṣẹ̀ṣẹ̀ ṣe fún ìdílé rẹ̀ nípa fífi ọmọ tuntun ta lọ́rẹ. ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Baba, only the equipment they turn my eye. This woman they squeeze my hand. Now bed sheet. I'm proud to tell you that the guy you know as Single Money is officially a father because baby Rain came out sweet and sound. Now hear me and hear me well. I don't know where Single Money is because this is what I looked like before. And this is what I look like now. I've lost my mojo. I've lost my mojo. I've lost my swag. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje adẹ́rìn-pòṣónú orí ayélujára Angel ló ti wá sọ àsọyọ́ láti wẹ̀ tó sì yán kànkàn látàrí fídíò kan eléyìí tí ó ṣe tí ọkùnrin kan ti gba ọmọ ọ̀dọ́ rẹ̀ létí nínú èyí tí ó fa ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé tó ń ti àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń sọ wípé ìwà burúkú gbáà ni àti ìtẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀. ṣùgbọ́n ní báyìí o Angel ti wá sórí ìtàkùn ayélujára láti sọ fún àwọn ènìyàn wípé ìgbà tí náà kì í ṣe ojúlówó ó fege ní wípé àwọn kan ṣe é ni tó sì sọ bí wọ́n ti ṣe ọ̀rọ̀ ìgbà tí ọ̀hún àti wípé ó lo èyí láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò kí ń ṣe ìkà. ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Alright guys, yesterday we made a video where somebody slapped somebody and my DM has been busting. Mark, why did you make the slap real? Oh my God, that was irritating. Why did you make it real? Oh, that was not real slap. Okay, this is the video. Oh! Yeah! Okay, that was not real slap. I'm going to use the opportunity to show you how that slap was made and how you can make slap look realistic if you're a content creator. Now, you video it from the back and this is how it goes. The person brings out his hand. See how it's going to look like I slapped this person. Now, let's go.
You heard the sound? You heard the sound? Let me do it again. See if you can catch me. See if you can catch us. Okay, in real life, there's another camera showing you what happened here. This is what really happens. When you go close to the subject, the person has to bring his hand and you slap the hand. Okay, I don't know if this can go in slow motion. You go, right, and then you that is slapped, you have to just pretend like you were slapped. And then this hand that was slapped, you bend it down to this other side and join it together. And then it will look realistic. Let's do it one more time. Let's go. Why did you do that? Why did you do that? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà akọrin ni Òyìnlọ́mọ Diamond ló ti fi ìkọminú rẹ̀ hàn tó sì gbójú àgan wo àwọn afẹnukọ́lé orí ayélujára tí wọn yóò máa béèrè fún àkáǹtì nọ́mbà olórin àti àwọn ìlúmọ̀ọ́ká lójú gbogbo ayé ṣùgbọ́n tí wọn kò ní mú ìlérí wọn ṣẹ léyìí tó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa wo àwọn olórin ọ̀hún wípé wọ́n ti kó ìfà ńlá wọ́n sì ti gba owó rẹpẹtẹ láti orí ayélujára. Òyìnlọ́mọ Diamond ló sọ ọ̀rọ̀ náà lásìkò tí ó ń ṣètò rẹ̀ kan tó pè ní Spit It Out lórí ìtàkùn ayélujára Instagram tí ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe ìlérí àti fún lówó tí wọ́n sì múṣẹ́ wá darapọ̀ eléyìí tó mú kí ó rántí àwọn aṣèlérí má múṣẹ́. Òyìnlọ́mọ Diamond sọ wípé ó jẹ́ ohun tó burú jáì wípé òun ò kí ń tọrọ owó lórí ayélujára kódà bí àwọn ènìyàn bá béèrè fún àkáǹtì nọ́mbà òun ó máa ń ro òun lára lọ́pọ̀lọpọ̀ ìgbà láti fi sílẹ̀ nítorí wípé kí wọ́n má bàa máa wo àwọn ohun gẹ́gẹ́ bí arébipa àti ẹni tó ń tọrọ lórí ayélujára ṣùgbọ́n láì béèrè owó lọ́wọ́ rẹ̀ kó wá sórí ìtàkùn ayélujára òun tó sì sọ síbẹ̀ wípé ó ṣetán láti fún òun lówó ṣùgbọ́n tí o kò mú ìlérí náà ṣẹ wípé ó jẹ́ ohun tó burú jáì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òye ti fojú hàn kedere wípé ìgbéyàwó ò ní pẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré Nollywood méjì kan Freddie Newland àti Peggy Overe bí Freddie ti na òrùka ṣé o máa fẹ́ mi sí Peggy tí òun náà sì sọ wípé máa fẹ́ ọ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn méjèèjì ni a ti gbọ́ tẹ́lẹ̀ rí wípé ọ̀rọ̀ ìfẹ́ kọ̀ọ̀kan ti ń bẹ láàrin àwọn méjèèjì tí wọ́n sì ń ṣe gbogbo rẹ̀ ní bòńkẹ́lẹ́ ṣùgbọ́n ní báyìí àkàrà ọ̀rọ̀ wọn ti tú sépo lórí ayélujára bí ọkùnrin ọ̀hún ti na òrùka ṣé o máa fẹ́ mi sí Peggy tí òun pẹ̀lú sì dá lóhùn wípé máa fẹ́ ọ kí a máa retí ọjọ́ ìgbéyàwó àwọn méjèèjì òun ló kù báyìí léè tó mú kí àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára máa kí wọn kú oríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún Bayern Munich yẹn Frank Riel òun ni ó ti kó bàtà ìgbábọ́ọ̀lù rẹ̀ kọ́ báyìí o gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún ìfẹ̀yìntì lẹ́yìn tí ó ti ní àìsàn orúnkún. Frank ló lo ìtàkùn Twitter rẹ̀ láti kéde ara rẹ̀ wípé òun ti fẹ̀yìntì nínú bọ́ọ̀lù gbígbá látàrí àìsàn orúnkún tí òun ní ẹni ọdún mọ́kàndínlógójì bí a kò bá gbàgbé wípé a di ẹ̀yìn mú tó nọ́ọ̀rìn tó sì ṣiṣẹ́ takuntakun òun ni Frank Riel lásìkò tí ó ń gbá bọ́ọ̀lù jẹun lórí òkun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ní ojúnà àti ṣe àjọ̀dún òmìnira ọdún kejìlélọ́gọ́ta orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi New Jersey ṣe ibùgbé tí wọ́n sì ní àjọ kan tí wọ́n pè ní NIDO ni wọ́n ti ya ọjọ́ kan sílẹ̀ láti ṣe kóríyá pẹ̀lú àmì ẹ̀yẹ fún àwọn mẹ́rìnlá kan tí wọ́n ṣe dáradára lójúnà àti gbé ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ró ní orílẹ̀-èdè mìíràn léyìí tí àwọn lókọlókọ sì wà níbẹ̀ pẹ̀lú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àwọn ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin fún orílẹ̀-èdè Nàìjíríà tí ọjọ́ orí wọn kò tó ọdún mẹ́tàdínlógún ni wọ́n ti perégedé bọ́ sí ìpele semi-final fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ti na orílẹ̀-èdè USA pẹ̀lú àmì ayò 4-3 nínú pẹnálítì eléyìí tí wọ́n gbá gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá wọn Bánkọ́lé Olówókèrè ti sọ wípé wọn yóò gbá ìdíje semi-final yìí ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀ yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní Aderinposonu Mr Funny òun ni àwọn ènìyàn ti ń sọ fún lórí ayélujára wípé ìjọra rẹ̀ àti Sabinus ti pọ̀ jù àfi kí wọ́n lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ kó má jẹ́ wípé tẹ̀gbọ́n-tàbúrò ni àwọn méjèèjì. Ìlúmọ̀ọ́ká Túndé Ednut ló fi fọ́nrán fídíò ìpàdé àwọn Aderinposonu méjèèjì sórí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn sì ń sọ wípé lótìtọ́ àti lódodo ni àwọn méjèèjì yìí jọra àti wípé ó ti pẹ́ tí Mr Funny ti ń gbèrò láti fojú kan Sabinus gangan eléyìí tí ó jẹ́ ojúlówó ṣùgbọ́n ní báyìí tí àwọn méjèèjì ti pàdé ní àwọn ènìyàn sọ wípé ká má parọ́ àwọn méjèèjì ni wọ́n jọra púpọ̀ ẹ wo fọ́nrán yìí. Papa ló ní gbé
kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ à ń fi àsìkò yìí kí ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀gá wa ní iléeṣẹ́ Virtual Media Network ìyẹn ọ̀gbẹ́ni Olúwaṣèyí Aderinposonu wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí òní àṣeyí ṣẹ̀mí lórúkọ aláṣẹ àti òṣìṣẹ́ iléeṣẹ́ Virtual Media Network Nàìjíríà Orisun Ìsìnbídò àti Tenoban ní à ń kí yín ọ̀gbẹ́ni Olúṣèyí Aderinposonu wípé igba ọdún kan tí tó fi máa di ọ̀la táwọn máa mú ọ̀tun àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wá sí ojú ìwòran yín èmi Ṣògorẹ̀níkejì ni mo sọ fún yín wípé má ṣe burúkú o nítorí pé yóò padà bọ̀ wá bá ọ ó dàbọ̀.